Ọlọpa tẹ ọkùnrin oníṣòwò kan, ọmọ tuntun ló jí gbé nípínlẹ̀ Ebonyi. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ebonyi ti tẹ ọkùnrin kan lórúkọ rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn títa ọmọ tuntun jòjòló ọjọ́ 5 ní mílíọ̀nù 1.5 náírà. Ẹni tó jẹ́ ará agbègbè Ìgbégù níjọba ìbílẹ̀ Ìtì nípínlẹ̀ náà ní ọwọ́ tẹ̀ nígbà tí ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ sọ fún àwọn alábàágbé wọn ọ̀hún pé ọkọ òun ti lọ ta ọmọ. Lásìkò ìwádìí ní ọwọ́ ọlọ́pàá tún tẹ obìnrin kan Chinyere Ugochukwu tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ra ọmọ òun lọ́wọ́ rẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Joshua Ukando sọ fáwọn oníròyìn lọ́jọ́ Sátidé nílùú Abakaliki pé àwọn ti gba ọmọ tí wọ́n tà ọ̀hún padà. Ukando wá sọ wípé bàbá ọmọ náà àti oníbàárà rẹ̀ ti wà lákọlò àwọn. Ó sọ síwájú pé ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí láti lè mọ ìdí òtítọ́ dájúdájú.